àfàdàgbò àfà tó fẹ́ súnyàn mọ́lọ́run appearance rẹ̀ gẹ́gẹ́ ti kọ́kọ́ polówó ayé appearance rẹ̀ ti kọ́kọ́ polówó ayé ọ̀rọ̀ tó tún wá sọ jáde lẹ́nu ọ̀rọ̀ pé ẹ gbọ́dọ̀ dúró gbogbo ọgbọ́n tẹ́ bá dá sí náà ni àwọn wọ̀nyí wọ́n dá wàhálà alẹ́ láwùjọ o àwọn tí wọ́n jòkó tán àwọn ológun tán pẹ̀lú àwọn olóńjàlábí àbádágbó àwọn ológun mo ti sọ yóò tó bí ọdún 8 sẹ́yìn pé àwọn ẹgbẹ́ ológun ọyẹ kan lọ gbé àáfàá mi lọ tọlọ́pàá pé ẹni yìí ọkọ̀ yìí wá mítìnì iṣẹ́ wa nísìnyí kì í sì wá mítìnì ṣe bá àgbàlagbà tà ní wọn láwọn ṣe jálàbí wọn ń fi jálàbí yẹn pé àwọn èèyàn síbi tọlọ́hun ni wọn àṣerú àgbákò tí wọ́n ń ṣe yìí ẹni tó lóhun ṣe jálàbí tí ẹ òṣìṣẹ́ ìjọba tó ti ń gbowó gidi orí ṣe ní ṣe láìṣe nǹkan míì kún tó lóhun ṣe yìí o àbádágbó ẹlẹ́ẹ̀kẹta nú àwọn wọ̀nyí òun ni àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá tọ́lọ̀ sì fún wọn láti yọrí mbẹ̀ tọ́lọ̀ sì ṣàánú wọn láti bẹ̀ wọ́n sì dé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tọ́lọ̀hún ṣe dáwà irun ó bà lórí iṣẹ́ dáwà rẹ̀ tí ń ṣe èyí tọ́lọ̀hún rí mùsáádà gbà lọ́hùn lórí pé ẹ lọ́ọ́ dálé kéwúlẹ̀ ẹ lọ́ọ́ kọ́ mọ́sálásí ẹ lọ́ọ́ ṣe kinní kan ẹ dé padà sílùú yín ẹ rí kọ̀ǹdíṣàn àwọn tí wọn ò rí bì kankan lọ bì kan tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ kéwú bíi tiyín náà ọ̀nà olè gbàrà wọn lọ́wọ́. àwọn ń dòtẹ́ẹ̀lì ilẹ̀ àbá àdágbó àti ilé epo. ẹja wo nísìn ẹni ó kéwú tán tó dà àfà tán nínú iṣẹ́ tí ó lọ́wọ́ òṣèlú pé yóò ṣe ìmáàmù ẹ sọ ìmáàmù tí ń gbowó oṣù ilẹ̀ Yorùbá láti ilẹ̀ ìlọlẹ̀ Yorùbá kí lè fẹ́ kọ́ jẹ ẹ sọ àfà tó dálé kéwúlẹ̀ tí wọ́n ń san 10,000 lówó lè kéwú lóṣù àbí ń tànù kọ̀ wá sílé kéwú tí ó wà standard dáadáa ó kéré jù ẹ ní àfà 5 tí ọmọ kọ́ àwọn ọmọ ń kéwú. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أدعو الله لهم أتون عليكم كي ìgẹ̀fà nàbọ̀ Muhammad àwọn ará nàbí àwọn sàbí ànàbí àwọn afọ àwọn òbí wa olóore wa àwọn tí ń wúlò fún Islam àwọn tí ń wúlò fún ìlú ọlọ́mọ yọ àwa náà lẹ̀ nínú àwọn tí ó máa wúlò fún ọmọlàkejì wa tí ó sì máa wúlò fún Islam tí ó sì máa wúlò fún ìlú akin káàbọ̀ sórí ètò yín ètò As-Saada eléyìí tí ń dé ṣe tí ìgbọ́yìn láti lè ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ rédíò Nàìjíríà Harmony 103.5 FM eléyìí tí ó ta kànmọ́lẹ̀ sí ìlú Ìdọ̀fìn ní ìpínlẹ̀ Kwara tá a sì ń wò wá kérékéré lórí ìkànnì Sharia Live TV àti oníranran àwọn ìkànnì orí ẹ̀rọ ayélujára àfàwà tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò fún tòní àwọn náà ni àfàwà wọ́n yìí ṣe àìmọ̀ lórí ètò àti káàkiri ìlú tálà àfàwà náà àwọn náà àfàwà Fadilatu Sheikh Tajuddin Ismail Alabi arówólò ọmọ àlùbáríkà Ṣọlágbẹrú bàbá Ṣọlágbẹrú ẹ sálámà sí gbogbo ara lílá papọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun náà láti gbọ́ ní kí ni tá a fẹ́ máa gbéyẹ̀wò lónìí òun náà ni gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tó ṣe wípé ó wá ṣẹ́ ìwò mọ́ àwọn ọ̀dọ́ ọ̀ṣẹ́wò mọ́ wọn la ó tún wá ṣẹ́wò mọ́ àwọn oníkéwú ó tún ṣẹ́wò mọ́ wọn ní ìlànà ọ̀tọ̀ torí wípé wọ́n ní kinní kan tí ń gbá díẹ̀ ẹsẹ̀ rẹ̀ di méjì ṣé táì mòfin ni àbí táì tẹ̀lé tòfin àbọ̀ gbàgbé òfin ẹ dákun gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú àti orílẹ̀-èdè yìí lápapọ̀ pàápàá jùlọ èyí tí ń jọmọ́ bí à ń pààyàn tí kan ti wá káàkiri orí ẹ̀rọ ayélujára báyìí tó yẹ pé ojú ó sì máa tìyàn inú ó sì máa bàyàn yóò sì máa bàyàn nínú jẹ́ àti pèèyàn láàfáà gan wá ń bàyàn lẹ́rù báyìí ẹ dákun kí lẹ rò pé ń fa àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí kí ni tó sì lè jọ́nà àbáyọ ayyakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه واتبع هداه adúpẹ́ fọ́lọ́run alhamdulillah àtọ̀rọ̀ àlékún ìkẹ́ Ọlọ́run àlékún Ọlọ́run àlékún orí ajẹjẹ tẹrẹ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará ilé Ànábì àti àwọn sàhábé rẹ̀ Ọlọ́run sábà wa kẹ́ wọn gbogbo àwọn ẹni Ọlọ́run tí à ń jẹ àlùbáríkà wọn Ọlọ́run àwọn tó ti lọ́nu Ọlọ́run bá wa kẹ́ wọn àtàǹbẹ̀láyé Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn afáwàdágbó ọlọmọsàjì kí a rí yín pẹ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n wà nílé ni a ṣàdúà fún bẹ́ẹ̀ látòrí bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin Ọlọ́run mọ́sà bá wa ṣàlékún àlàáfíà ara àtẹ̀mí gígùn fún wọn ìgbà wọn àtàsìkò wọn tí ń
tí ń tu wàhálà báyìí ọlọ́run má jẹ́ ó bàjẹ́ má jẹ́ ó dàrú àmín ya Rabb. kárí gbogbo àwọn àfáwà lápapọ̀ ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn. àmín ya Rabb. Àfáà Àdágbó Hayyakumullah. ìbéèrè tí ẹ béèrè yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó já sí wípé gbogbo ẹni tí ìjọmọnìyàn bá pé sára rẹ̀ gbogbo ẹni tí ẹ̀sìn bá ń bẹ lára rẹ̀ tó wá jẹ́ ẹni tó lóye tí máa ń wo bó lọ́la ń bọ̀ wá rí yọ mọ̀ pé ọ̀rọ̀ kan ni tó gbọ́dọ̀ máa pààyàn lẹ́kún ọ̀rọ̀ kan ni tó gbọ́dọ̀ máa bàyàn nú jẹ́ kí ni ó bàyàn nú jẹ́ mbẹ̀ ni wípé bó lọ́la àwùjọ wa yìí ó padà wá rí nígbà tó já sí wípé àwọn ọ̀dọ́ náà ni àwọn máa jẹ́ ọ̀la àwọn ẹni wọ́n tí wọ́n rí ni wọ́n ti ń dà bí wọ́n ti ń dà yìí so yóò máa fi hàn wá pé ọ̀la ọjọ́ iwájú àwùjọ wa yìí ó wà at risk ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tẹ́ bá fẹ́ wo àwùjọ kan pé bó lọ́la rẹ̀ ó ti rí ó ní ẹ má dààmú ara yín àwọn ọ̀dọ́ tó wà ń bẹ̀ ní kẹ́ lọ yẹ̀ wò torí pé àwọn náà ni wọ́n máa jẹ́ ọ̀la. Àfáà Àdágbó a lo àwùjọ wa yìí débi wípé èèyàn fẹ́ rí tí ń dùn mọ́ èèyàn mọ́ èèyàn fẹ́ gbọ́ tí ń dùn mọ́ èèyàn mọ́ gbogbo ẹ̀ ó ti di ìbànújẹ́ láwùjọ fẹ́ni tó bá mọ bí nǹkan ṣe ń lọ. Bẹ̀tẹ̀ lórí ìbéèrè náà pé kí ni ń fà á kí dẹ̀ ni ó jẹ́ ọ̀nà àbáyọ Àfáà Àdágbó ìrònú ọ̀kálùkù àti èsì tó kálùkù ọ̀fọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀sọ̀tọ̀tọ̀ torí ojú tó kálùkù ó fi wo ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀jẹ̀ torí wípé àwọn education wọn pe kíní kan ní al-furuqul fardiyya individual differences so òun náà ní èyí jẹ́ ká lè ronú bákan náà torí pé a ní wo ọ̀rọ̀ bákan náà irú èsì tẹ́mi lè fọ̀ lórí ọ̀rọ̀ yìí pé àwọn kọ́sìsì ẹ̀ ní ilé ìlú ọ̀dọ̀ jẹ́ solution ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì but tó kálukú tó bá jólóye náà bá gbé yẹ̀wò a mọ̀ wò pé kíní yìí náà ń jọ ara wọn. Àfáà Àdágbó àkọ́kọ́ ni mo fẹ́ ká kọ́mọ̀ ni wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí náà ń wá ń fi ìdí àrísálátù nàbàwíyà ń wá ń fi múlẹ̀ ni. Allahu akbar. Kí là ń pè bẹ́ẹ̀ ni wípé ìtumọ̀ pé Ọlọ́run ló rán ànábì níṣẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà fi ń júwe fún wa pé Ọlọ́run ló rán ànábì níṣẹ́. Sallallahu alaihi wasallam lọ́nà wo. Ọlọ́run jọ dáa fún yín Àfáà Àdágbó ó ní pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àdánwò tí ó rí báyìí tí ó ṣẹlẹ̀ láyé tálkì àmì èdè ànábì Muhammad ti sọ kalẹ̀. Sallallahu alaihi wasallam. ọ̀kan nínú sábẹ́ àná Muhammad wọ́n pè ní Husayfa bin Yaman kódà wọ́n máa pè ní sọ́hìbù sirri rasul aláṣírí ànábì ó ní bí gbogbo èèyàn bá ń béèrè ìbéèrè ń pa nǹkan dáadáa lọ́wọ́ ànábì pé báyìí báyìí ó lóun ìbéèrè o àwọn àgbákò àtàbúrú tí ó ṣẹlẹ̀ láyé iná lòun máa béèrè lọ́wọ́ ànábì nítorí kóun lè sọ́ra fún un so ọ̀pọ̀lọpọ̀ arú àwọn báyìí lànàbì tí wàá sọ kalẹ̀ ọ̀dọ̀ Àfáà Àdágbó ẹja wọnú Àfáà Ibn Majah nínú sunan wọn bákan náà Imam Ahmad nínú musnad wọn gba hadith kan látọ̀dọ̀ Abu Musa al-Ash'ari wọ́n là ná Muhammad bá wọn sọ̀rọ̀ ńjọ́ kan ànábì wọn sọ fáwọn yìí pé sẹ́ẹ̀rí tí àtibọ̀tán ayé bá ń bọ̀ wá táyé bá ti súnmọ́ àti parẹ́ àwọn wàhálà tẹ́ẹ̀rírí àwọn àgbákò tí ó ṣẹlẹ̀ rí yọmọ ṣẹlẹ̀ o ìjọ náà lọ́hùn ànábì pè ní alharj wọ́n wá bèèrè lọ́wọ́ ànábì pé wọ́n mọ̀ alharj àwọn àgbákò tó ní ó ṣẹlẹ̀ yìí àtàdáwò tí ó ṣẹlẹ̀ yìí kí ni ń jẹ́rẹ̀ gan ànábì ní alkazibu walqatil alkazibu walqatil ànábì ní tí àtibọ̀tá ayé bá ń dé in tó kù táyà ọmọ fi lu ayé òun náà ní irọ́ àwọn èèyàn ọmọ fi irọ́ lu ayé lọ́ndà pè ní ìtàn pè ní packaging àti fake life wọ́n náà náà pè ní packaging ànábì ní tókù tó wọ́n máa fi lu ayé nù tàbíbọ̀tá ayé bá ń bọ̀ wàlkọ́tìlù ká pa èèyàn nípa bí ẹran kí wọ́n wá di fọ́nrán tó kálé kókó yí ọ̀pọ̀ tó bá dìgbà náà ọ̀rọ̀ yẹn jọ àwọn sábà náà Muhammad lójú ó béèrè pé ṣé pípa táwọn máa para wọn yóò tún ju báwa àtàwọn kèfèrí ṣe tí ń dogun tí ń dán ekin láàrin ara wa yìí. à ń jà sójú ọ̀nà tọ́lọ́run ni wọ́n máa torí ẹ̀ para wọn ni. Ànábì ní rárá o. rárá o kò jọra o. pé kì í máa ṣe ti pé ẹ máa jà sí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́kọ́. ọ̀rọ̀ ẹ máa jà sí tọ́lọ́run mọ́kọ́. kì í máa ṣe léyìn òun ni walakinnahu qatlu ba'dikum ba'da.
Ànábì ní ẹ máa para yín ni kìí ṣe pé ọ̀rọ̀ àwọn kèfèrí kan wọ́n wá ń dán wá sígun máa mùsùlùmí wọ́n wá dìjà láàrin wọn á para wọn kọ́ ò ẹ̀gbọ́n àfàdàgbò Ànábì ní kọ́lá yóò débi pé hatta yaqtulu rajulu jarahu wa yaqtula akhahu hatta yaqtula rajulu jarahu wa yaqtula akhahu wa yaqtula ammahu wa yaqtula ibna ammihi Ànábì ní yóò worst débi wípé neighbor síra wọn ó sì máa para wọn neighbor ọ̀rọ̀ ọmọ rẹ̀ jáde yọ̀rọ̀ ẹsẹ̀ lé neighbor rẹ̀ kejì ó sì fà wọlé yóò sì dùn yóò sì pa àwọn àdágbó Ànábì ní wa yaqtula akhahu kódà yóò lé débi wípé ọmọ ìyá kan náà ọmọ wọ́nà tí wọ́n gbà lura wọn tí wọ́n gbà para wọn wa yaqtula ammahu ọmọ wọ́nà tí wọ́n gbà pa ọ̀nkù rẹ̀ wa yaqtula ibna ammihi yóò máa wọ́nà tí wọ́n gbà pa ọmọ ọ̀nkù rẹ̀ ẹ̀wọ̀n bá Ànábì ti tu àwọn tó ní ìkalẹ̀ níjọ́ lọ́wọ́ àfa àdágbó àwọn sàbí Ànábì ẹ̀gbọ́n wọn ní qalu subhanallah ha bí wọ́n ti tó fún Ọlọ́run wa ma'ana uquluna ṣé níjọ́ lọ́wọ́ làákàyè ó sì máa bẹ lórí wa á sì la ní làákàyè níjọ́ lọ́wọ́ wọ́n máa fi ṣerú àwọn sẹ́lá bí báyìí èèyàn máa wá pa nébọ̀ rẹ̀ èèyàn máa pọ̀ ọmọ ìyá rẹ̀ èèyàn máa pa ọkù rẹ̀ èèyàn máa pa ọmọ ọkù rẹ̀ Ànábì ní rárá o kò ní Ànábì ní yunza'u uqulu hali zakum zaman yunza'u uqulu hali zakum zaman Ànábì ní tó bá dásìkò yẹn Ọlọ́run ó ti yọ làákàyè kúrò lórí àwọn tí ó máa bẹ láyé níjọ́ lọ́wọ́ àwọn àfáà wa ṣiṣẹ́ lórí pé ṣé wọn ò ní làákàyè wọn ṣe èrè ni wọn ni wọn ò ní ṣe èrè wọn ò ní máa ń tán ṣe máa ní wọn kì í ṣe yẹn ìntà Ànábì ń rí fáàsì ni yí pé kò ní sí conscience mọ́ níjọ́ lọ́wọ́ àdọ̀mírò láyé yóò ti kú lẹ́mi wọn kò ní sí ẹ̀rí ọkàn mọ́ láyé náà lọ́hùn ẹni tí ò bá ní ẹ̀rí ọkàn kò sírú làákàyè tó lè ní ta pè ní làákàyè àfa àdágbó tí ń já sí wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń lọ tí ń bọ̀ yìí ó ti wà nínú àsọtẹ́lẹ̀ tánà Muhammad ti sọ kalẹ̀ tí fi ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ nípa Ànábì pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha ìfihàn pa Ànábì òjíṣẹ́ Ọlọ́run ni kò sọ̀rọ̀ fẹ́nu iṣẹ́ tọ́lọ́run fi rán torí pé ọba tó dá ayé tó ti prógámù tí ó máa ṣẹlẹ̀ nínú ìgbà kọ̀ọ̀kan òun lọ gbẹnu àná Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wasallam eléyìí náà fi hàn wípé ó yẹ kó kálukú tá a bá ti ń jí làárọ̀ tá a ń sùn lálẹ́ ká máa palẹ̀mọ́ pé alkiyama lè dé at any time. Allahu akbar. torí inú àwọn àpẹẹrẹ alkiyama iná ní títí ń ṣẹlẹ̀ yìí alkazibu wal qatl. ànígbà tẹ kọ́ kàdísì tẹ wá béèrè táwọn sàábé béèrè wípé ṣé nǹkan báyìí ní ọmọ ṣẹlẹ̀ ni ọwọ́ mú mi rántí ńgbà tá a tún kéré jù báyìí lọ pé tí nǹkan kan bá fún bá wí àwọn kìnnì kàá mọ́ ni ìrírí ayé wọ́n ń ṣe jèrè wọ́n hun ni ṣùgbọ́n nísìnyí pẹ̀lú tá à ń rí àti tí social media gbé wá ìyá wọn rí wípé àsáwọn kìnnì àṣẹ ń ṣẹlẹ̀ lóòótọ́ tẹ́lẹ̀ ọba ni wọ́n jáde òṣèlú ni èyí ò kọ́ nísìn wọ́n á ní bá Ànábì ti ká yìí ìyá ọmọ ń fi ìyá rẹ̀ sógun owó ń fi bàbá rẹ̀ sógun owó ọmọ tí ò ṣe kankan wọ́n sì ń pa wọn torí kí wọ́n á ní torí owó yìí náà ẹ wá wí kìnnìkan pé packaging pé èmi náà fẹ́ àtẹ́gùn wà kọ́tìlù pé wọ́n kàn máa fi irọ́ àti kápáyàn sáyé so àfàdàgbò ṣe wá rí méjèèjì tá náà Muhammad wí sallallahu alaihi wasallam alkazibu wal qatilu méjèèjì yẹn náà ni ṣọ́ọ̀ṣì gbogbo wàhálà tó kárí ayé àfàdàgbò àwọn èèyàn ń pákéjì ayé débi wípé wọ́n ọ̀pẹ́sì àwọn tí wọ́n rí pé ayé táwọn náà wà ní dání àbádàgbò wọ́n ọ̀pẹ́sì àwọn tí wọ́n ríra wọ́n rí pé sáyé táwọn náà wà ní dání irọ́ dẹ̀ ní bẹ́lá bẹ̀rẹ̀ òun ló lídì wọn sí alkọ́tìlù òun ni ò jẹ́ kí àti pààyàn kọjọ wọn lójú so ti rá àbádàgbò wọn wá ní ẹ̀rí kí là ń pe conscience ẹ̀rí ọkàn sí má àbádàgbò ṣe wá rí gbogbo àwọn kíní wọ̀nyí ń tọ́ràn lọ́wọ́ tó fi tó báyìí nǹkan mẹ́ta ni ọ̀kan náà àwọn àgbàfà al-alim al-ijtima' al-maghribi al-mufakkir al-doktor Mahdi al-Munjara àgbàfà ní Morocco mẹ́ẹ̀ ọjọ́ ní mímọ̀ púpọ̀
nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹnu àfáwà Ustaz Qasim Ibrahim Abọ́lájí Al-Kabari mo ti kọ́kọ́ gbọ́ orí kí tó wá kà wọ́n ní ọ̀kan nú àwọn al-mustashrik tá à ń pè ní àwọn orientalist wọ́n lóun lọ sọ kalẹ̀ pé iza aradita an tahdima hadarati ummati fa unaka wasailu thalath ó ní tẹ́ ẹ bá fẹ́ bà ọjọ́ iwájú àwọn ìjọ kan àbí ìran kan àbí nation kan tẹ́ ẹ bá fẹ́ bọ̀ ọ̀la wọn jẹ́ weapon mẹ́ta ti wà lẹ́tẹ̀ lílò àfàdàgbò ẹ ní àwọn weapons mẹ́ta tẹ́ ẹ bá fẹ́ bà ọ̀la àwọn ìran kan jẹ́ àbáwùjọ kan tẹ́ ẹ fẹ́ wọ́n ní ọjọ́ iwájú ọ̀nà mẹ́ta lẹ lè gbé gbà. àbí tẹ́ bá ti rí nǹkan mẹ́ta lẹ́nu ní ara àwọn àwùjọ kan pé àwùjọ yìí ọjọ́ iwájú rẹ̀ yìí yóò kù díẹ̀ kàtó. àfàdàgbò kí làwọn nǹkan mẹ́ta. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá a bá wá wòye sí i á rí i pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn àgbákò ti ba láwùjọ wa yìí ló ran ìbàjẹ́ yìí lọ́wọ́ ló fi débi tó dé yìí. àfàdàgbò ó lákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun ni pé gbìyànjú hadimil usrata ó ní bọ́ ọba fẹ́ bà àwùjọ kátẹ́fẹ́ wọn lọ́la jẹ́ gbìyànjú kó destroy tá à ń pè ní family àwọn aláwọ̀ wọ́n ní kásẹ̀ kí ni kó destroy tá à ń pè ní family alákọ̀ọ́kọ́ nù ni ọlẹ́lẹ́ẹ̀kejì hadimi ta'lima gbìyànjú kó destroy tá à ń pè ní education ó ní ẹlẹ́ẹ̀kẹta wasqitil qudwata gbogbo àwọn tẹ́ mọ̀ rí bí role model ẹ bá tí wọ́n jẹ́ ẹ má jẹ́ wọ́n tó nǹkan lójú àwọn tí ń bọ̀ wá mọ́ àfàdàgbò ó ní kán destroy family ó ní kán destroy education wọ́n ní àwọn tá a mọ̀ rí bí role model pa wọ́n náà wòye sí Sheikh Adam wọ́n náà wòye sí Alhaji Agba wo Abalagbaji wo bàbá àgbà jọmọ wo lágbájá wo tàmẹdó kí wọ́n náà wòye sí ó ní gbogbo àwọn yẹn ẹ gbìyànjú kẹba tí wọ́n jẹ́ láwùjọ yẹn wọ́n ti kọ́ condemn wọn. ẹ condemn wọn. ọwọ́ abẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta tó wá kàálẹ̀ yìí ká bà family jẹ́ ká bà education jẹ́ ká bà àwọn role models jẹ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà ọwọ́ wa ní tẹ́ ẹ bá fẹ́ bà family jẹ́ ìntẹ́ ṣe ni wípé alayka bitagyibi dawri al-ummi ij'alha takhjalu min wasfiha bi rabbati baytin ó ní tẹ́ ẹ bá fẹ́ bà family jẹ́ àwọn òbí àwọn ìyá àwọn ni kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ bà tí wọ́n jẹ́ ẹ má jẹ́ wọ́n mọ responsibility wọn lórí àwọn ọmọ mọ́ ẹ mú wọn gbàgbé tá à ń pè ní parenting good parenting ẹ má jẹ́ wọ́n mọ̀ ọ́ mọ́ ẹ jẹ́ wọ́n máa rán nǹkan míì ká gbàgbé ọjọ́ iwájú àwọn ọmọ wọn àfàdàgbò ó lọ́nà tẹ́ ẹ lè bàgbà fámìlì jẹ́ tẹ́ ẹ bá fẹ́ bà àwùjọ kan jẹ́ nù. obìnrin tó ti láwọn ọmọ ńlé orí Facebook eré TikTok nìkan ni. ẹ má yọ ọ́ ráyè pé bó làwọn ọmọ mi ó ti dèèyàn bó ni wọn ò ṣe ní ìrìnkúrìn. ìyún ò ní kan mọ́. bàbá tí ó mójútó ọmọ rẹ̀ ibo ló ti ń bọ̀ ibo lọ́lọ́ kò gbọ́dọ̀ ráyè tọ́ ọmọ mọ́. ó ní tẹ́ ẹ bá ti lè rí eléyìí ṣe ẹ rí àwùjọ yẹn bàjẹ́ wọn ní ọ̀la. ọlẹ́lẹ̀kejì ẹ destroy tẹ́ bá fẹ́ destroy yín tá à ń pè ní education ó ní alayka bil muallimi àwọn teachers ní ẹ lọ́ọ́ bá tí wọ́n jẹ́ ó ní ẹ lọ́ọ́ bá tí àwọn teacher jẹ́ la taj'al lahu ahamiyatan fil mujtama' ẹ má jẹ́ káwọn teacher ní value kankan láwùjọ mọ́. àfàdàgbò wa qallil min makanatihi hatta yahtaqirahu tulabuhu ẹ yẹ̀yẹ́ rẹ̀ débi pé kọ́dà àwọn student ò ní rí wọn ní kàákún mọ́. àfàdàgbò ìgbésí ayé táwọn àti yín ló ń gbà ta kéré jù báyìí lọ tí ọmọ bá ṣẹ̀ nílé tíṣà ni ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ó fi jẹ́rù bá pé màá rìpọ́tù ẹ̀ fún tíṣà rẹ̀ ọmọ yẹn dẹ̀ ṣe kí ni yóò adjust dáadé ẹ̀rọ ọ̀fẹ́ mọ́ sọ fún tíṣà mi ìfẹjọ rẹ sun àfa rẹ ọmọ ìyẹn ẹ̀rọ ọba pé wọn làwọn sọ fún stazu ó ní tẹ́ ẹ bá fẹ́ bá àwùjọ kan jẹ́ tẹ́ ẹ fẹ́ wọn ní ọ̀la tẹ́ ẹ fẹ́ káwọn ọ̀dọ́ ọbẹ ó dé lérí ibú ẹ má jẹ́ kí àwọn teachers àwọn àfa ẹ má jẹ́ wọn níyì mọ́ àbáàdágbó níbi tá a lo Nàìjíríà yìí dé lónìí tá a bá kó àwọn ọmọ mẹ́wàá jọ àbọ́gọ́rùn ọmọ pé kí lẹ fẹ́ dà lọ́jọ́ iwájú tipátipá lẹ́yìn fìlọ ọmọ mẹ́wàá tí ó lóun fẹ́ di teacher. kò mẹ́wàá bù àwọn àdágbó tipátipá lẹ́ẹ̀ fi rí àwọn ọmọ mẹ́wàá tí ó pààrọ̀ fẹ́ di teacher. so ọwá ní tẹ́ ẹ bá fẹ́ bà tàwọn role models jẹ́ ó ní ìtẹ́ ṣe fún wọn ní wípé alayka bil ulama
àwọn àfáà ni ẹ lọ tájẹ̀tì ẹ mọ járánkì la ilaha ẹ mọ járánkì wọn la ilaha wa qallil min sha'nihim la ilaha ẹ mọ jáwé ọmọ yìí wọn mọ́ hatta la yusma' lahum wa la yaqtadi bihim ahadun ẹ mọ jáwé èèyàn ó lísì sí wọn mọ́ dépò pa àwọn èèyàn tiẹ̀ wá láwọn fẹ́ emulate wọn. Ó ní tó bá ti di wípé òbí ọ̀ráyè àmójútó ọmọ mọ́ ọ̀gá tí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kò níyì mọ́ àwọn role models tá a máa fi júwe fáwọn pé ọmọ yìí wọn náà mójútó ẹ̀kọ́ rẹ̀ kí wọn náà tiẹ̀ dàbí Sheikh Ádámù wọn náà mójútó ẹ̀kọ́ rẹ̀ kó dàbí Aláàjì Àgbà wọn náà wo bàbá Lágbájí wọn náà tiẹ̀ dàbí bàbá Àgbàdómọ tẹ́ ẹ bá ti péǹtì gbogbo àwọn eléyìí ló kọ tí ọ̀dà tán fáwọn ènìyàn rọ́bìnrin ṣe al-qiyam onítalẹ́ni tó fẹ́ tọ́jú ọ̀la àwọn ọmọ tá a fẹ́ wọ́n déèyàn yìí débi kí wọ́n wà fi déèyàn àbádàgbò sẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ibẹ̀ láti fèlì láwùjọ wa yìí iná lọ dá wàhálà alẹ́ tí àwọn tí à ń rí bí ọ̀dọ́ tí wọ́n dìdàkudà lénìí tọrọ wọn fi rí bó ti rí yìí àfàdàgbò tí ẹ bá rí ọ̀dọ́ kan tó bá dìdàkudà tó di ọmọ ìbànújẹ́ láwùjọ kan àbí àwọn tọ́lọ́run ò tẹ̀ tú torí àwọn èyí tá a rí tá a ń gbọ́ yìí ó kéré nù èyí tọ́lọ́run fi pamọ́ fa nǹkan ti bàjẹ́ gan-an nǹkan ti dàrú gan-an tá a bá wòye sí gbogbo ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé òbí wo ló bí wọn bó ni wọ́n sì tọ́ wọn. Islam is the way of life. Al-Islam is the way of life. Islam gẹ́gẹ́ ní ọ̀nà téèyàn lè tọ̀ téèyàn fi gbádùn ayé rẹ̀. Ẹ wo ẹ̀kọ́ tí Islam kọ́ wa lórí pé tẹ́ ẹ bá fẹ́ bí ọmọ tí ò ní jẹ́ oníjàgídíjàgan ẹ bẹ̀rẹ̀ látòrí bẹ́ẹ̀ ti fẹ́ òbí ìyá rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ látòrí bẹ́ẹ̀ ti fẹ́ bàbá rẹ̀. Islam wa tún ṣàlàyé wa pé kọ́lá bẹ́ẹ̀ bá fẹ́ sunrun ọmọ náà tí ṣètánì tẹ́ẹ̀ ní tẹ́kí ṣètánì ọmọ dàá láàmú ìtẹ́ṣe nìyí. Àbádàgbò bẹ́ẹ̀ ti sunrun ọmọ tẹ́ẹ̀ fẹ́ kó dìdàkudà láwùjọ nìyí. Ọmọ tẹ́ẹ̀ fẹ́ kó dìdàkudà láwùjọ tànàbí ní táwọn òbí rẹ̀ méjì bá fẹ́ sunrun ẹ̀ kí wọ́n ṣàdúrà pé Ọlọ́run ò jannibna shaytana wa jannib shaytana ma razaqtana. Ọlọ́run òwò tá a fẹ́ ṣe ìmọ̀jẹ̀ Sàtánì ọ̀rá yẹn nu ayé ọmọ yìí tànàbí ní gbogbo ẹni ọba rí ṣe kò sí bí àwùjọ ti dàrú tó Ọlọ́run kọ́ ọmọ yẹn yọ. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ níṣẹ́ ẹ rò pé Sàtánì gẹ́gẹ́ ní gbé inú wọn débi wípé ẹ̀rí ọkàn sí lọ́kàn wọn mọ́ wọn ti láyà sọ́lọ́run kò sí nǹkan lè ṣe. Káwò látara àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ òbí ni ọ̀rá yẹn mọ́ tóbi mi bá jáde látàárọ̀ òun àtàwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ pàdé lálẹ́ ni gbogbo táwọn ọmọ yẹn fi gbèsè ayé wọn ṣe látàárọ̀ kọ̀ọ̀kan wọn mọ́ ọmọ mi ò tí kú ọlọ́mọ tó wà lọ́wọ́ control gbogbo orú àwọn tá a wíwá yìí sí wọn ni kọ́ra ó ti lọ gbalé nísìn ọmọ tí èjì 20 years tó lọ gbalé àbáàdágó gbogbo wa àwọn yìí ṣe bá fẹ́ obìnrin sábẹ́ àwọn òbí wa ni tẹ́lẹ̀ rí àgbàlagbà tí òun gá ti bí àwọn ọmọ òun àti àwọn ọmọ rẹ̀ làwọn òbí rẹ̀ ọjọ́ ọmọ mójútó wọn ni. Ẹ wá wo àwa tó yẹ pé nísìnyí òun kálukú ti kúrò ní family house tó yẹ pé ìgbà ojú ni mo bá yẹn wo ọmọ tọmọ àtẹnìkan bá rìn wọn ni ààyè mójútó kínní òun àti ọmọ kínní kan mórí tọjọ kọjá lọ́sàn-án yìí o òun kálukú ń lọ dáa gbé ní sáìtì nísìnyí àtún ní fẹ́ǹsì ànígẹ́tì tá a tún tì òbí tó tilẹ̀kùn mọ́ ọmọ rẹ̀ tọ́mọ ń ṣe tó wù ọ jáde lọ ní ọwọlé ni àwọn nígbà ò lè mọ kí ní ṣẹlẹ̀ sọ́mọ yẹn kí lọ́mọ yẹn ń ṣe tírú òbí yẹn ni ó yẹ kó wáàyè fọ́mọ láti mójútó. Ẹlẹ́ẹ̀kejì àfàdágbó àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan tó yẹ kéèyàn máa ṣàlàyé òun ní ọ̀rọ̀ àwọn aláàfáà contribution wọn lórí ìṣòro yìí ọ̀pọ̀ gan. Ìran 3 sí 4 wá ní àwọn àfáà lórí ọ̀rọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ àwọn alágbàákò tí wọ́n dá wàhálà tó lágbára lẹ̀ jù nú àwọn ọ̀rọ̀ yìí òun làwọn du'at àwọn tí wọ́n ń bọ́ tààtọ́ láwọn ń sọ̀rọ̀ Ọlọ́run àwọn oníwàásí tán pera wọn lóníwàásí àfàdágbọ́ tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ táfà mi bá sọ inú yìí ó sì bàjẹ́ pé ẹ̀yin yìí sọ́lọ̀ náà iṣẹ́ Ọlọ́run lẹ́sìn lẹ́yìn jẹ́ yìí àfàdágbọ́ ẹjọ́ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Allahu Akbar. Ó kálukú ò tí ì kúrò láyé nísìn àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti fi dá wàhálà alẹ́ sáwùjọ wọn sì ń kó jáde pé wọn náà wò
tẹ́ bá kò láyé tán lókun ìgbà tí ọ̀rọ̀ yín yẹn bá sì ń ba tàwọn èèyàn jẹ́ lọ ẹ máa gba ẹ̀san rẹ̀ nù sàárè. àfa àdágbó àfa tó fẹ́ súnyàn mọ́lọ́hún appearance rẹ̀ gẹ́gẹ́ ti kọ́kọ́ polówó ayé appearance rẹ̀ ti kọ́kọ́ polówó ayé ọ̀rọ̀ tó tún wá sọ jáde lẹ́nu ọ̀rọ̀ pé ẹ gbọ́dọ̀ dúró gbogbo ọgbọ́n tẹ́ bá dá sí náà ni àwọn wọ̀nyí wọ́n dá wàhálà alẹ́ láwùjọ o àwọn tí wọ́n jòkó tán àwọn ológun tán pẹ̀lú àwọn olóńjàlábí àwọn àdágbó àwọn ológun mo ti sọ yóò tó bí ọdún 8 sẹ́yìn pé àwọn ẹgbẹ́ ológun ẹ̀yẹ kan lọ gbé àáfàá mi lọ tọlọ́pàá pé ẹni yìí ọkọ̀ yìí wá mítìnì iṣẹ́ wa nísìnyí kì í sì wá mítìnì ṣe bá àwọn àgbàlagbà tà ní wọn láwọn ń ṣe jálàbí wọn ń fi jálàbí yẹn pé àwọn èèyàn síbi tọlọ́hun ni wọn à ṣe irú àgbákò tí wọ́n ń ṣe yìí ẹni tó lóhun ṣe jálàbí tí ẹ òṣìṣẹ́ ìjọba tó ti ń gbowó gidi orí ṣe ní ṣe láì ṣe nǹkan míì kún tó lóhun ṣe yìí o àbádágbó ẹlẹ́ẹ̀kẹta nú àwọn wọ̀nyí òun ni àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá tọ́lọ̀ sì fún wọn láti yọrí mbẹ̀ tọ́lọ̀ sì ṣàánú wọn láti bẹ̀ wọ́n sì dé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tọ́lọ̀hún ṣe dáwà irọ́ bà lórí iṣẹ́ dáwà rẹ̀ tí ń ṣe èyí tọ́lọ̀hún rí mùsáádà gbà lọ́hùn lórí pé ẹ lọ́ọ́ dálé kéwúlẹ̀ ẹ lọ́ọ́ kọ́ mọ́sálásí ẹ lọ́ọ́ ṣe kinní kan ẹ dé padà sílùú yín ẹ rí kọ̀ǹdíṣàn àwọn tí wọn ò rí bì kankan lọ bì kan tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ kéwú bíi tiyín náà ọ̀nà olè gbàrà wọn lọ́wọ́. àwọn tó tẹ́lẹ̀ ilẹ̀ àbá àdágbó àti ilé epo. ẹjá wo nísìn ẹni ó kéwú tán tó dà àfà tán nínú iṣẹ́ tí ó lọ́wọ́ òṣèré pé yóò ṣe ìmáàmù ẹ sọ ìmáàmù tí ń gbowó oṣù ilẹ̀ Yorùbá láti ilẹ̀ ìlọlẹ̀ Yorùbá kí lè fẹ́ kọ́ jẹ ẹ sọ àfà tó dálé kéwúlẹ̀ tí wọ́n ń san 10,000 lówó lè kéwú lóṣù àbí ń tànù kọ̀ wá sílé kéwú tí ó wà standard dáadáa ó kéré jù ẹ ní àfà 5 tí ọmọ kọ́ àwọn ọmọ kéwú tẹ́ẹ̀bà wá sàánú àwọn àfà yìí ó kéré jù wọ́n gba 20,000 tí ń jẹ́ pé lóṣù kan àfà tó bá dálé kéwúlẹ̀ yóò máa san 100,000 fáwọn teachers rẹ̀ àbí àwọn ọmọ tó wọ́n lè kéwú wọn san 10,000 lóṣù yìí bóun ló ṣe fẹ́ mẹ́ǹtẹ́nì àti san nísìnyí oṣù mẹ́ta tí ọmọ jẹ́ táàmù kan yẹn àfà yẹn ní láti san 300,000 fáwọn staff rẹ̀ tí ń ṣiṣẹ́ àwọn ọmọ tó wọ́n lè kéwú wọn san 10,000 ní táàmù kan yìí bóun ló ti fẹ́ mẹ̀ntẹ́ni ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti máa rẹ́ ní sponsor yín láti ta nì tí wọ́n sì ń kó owó fún yín pé ẹ lọ́ọ́ fi ṣe dáwà nílé ọlọ́ọ̀lẹ́gba support àwọn yẹn ìwọ yìí tí ẹ mọ tó ń ṣe lékè lọ dálẹ̀ yìí ọ̀dà nínú àwọn tíṣà 5 á máa bọ́ sọ owó tíṣà 3 ẹ̀yin náà lẹ́dẹ́gbẹ́ tó lálá lẹ́yìn náà ń gùn kì wọ́n ní ẹ lọ́ọ́ kọ́lé kéwú ilé ìwé náà ẹ lọ́ọ́ kọ́ àwọn tẹ́ ẹ wá jọ kéwú wọ́n rí ntẹ́yìn ń fowó ṣe ó ẹ̀ pẹ́sì àwọn náà àbádágbó tí èèyàn bá wọnú ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé gbogbo àwọn táwọn ẹ̀yìn wọn contribute sí àdáwò kan wà lẹ́yìn. erigun bíi tẹ́ ẹ dé yìí ṣé ẹ rò pé ó ní the car review syllabus tá ń lò lè kéwù. ibi tí mo ń darí ẹ bọ̀ nìyẹn. entrepreneurship àti vocational study. ibi tí ó ti tó ọdún 8 tí mo ti ń tẹnu mọ́ pé syllabus wa ó yẹ ká adjust yẹ. kí ló burú mẹ́ ní táìmù kọ̀ọ̀kan ká invite àwọn tí ó wá sí seminar fáwọn ọmọ wa pé àwọn ọmọ yìí ó táìmù yẹ wá kọ́ ọbẹ̀ tí ń sin ẹja. bẹ́ẹ̀ni àwọn láwọn ọ̀rẹ́ tó ń pè ẹja ló kálukú wá ń ṣe tàbí dèèyàn tí wọ́n fi dèèyàn aláwọn tí ń ṣe adìẹ aláwọn tí wọ́n ń dáko nínú àwọn àfà tó jẹ́ pé àfẹ́ jẹ̀jẹ̀kújẹ yìí náà ló so kálukú aláwọn tí ń ṣòwò àti wá believe lórí wípé tá a bá ti kéwú tán àti jẹ àti mú wá gbọdọ̀ rọrùn tó bá jẹ́ pé nílùú míì tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ lágbára àfà àdágbó kéèyàn jẹ́ àfà tí ọmọ kọ́mọ kí odidi sẹ́ni tí ọ̀gbọ́n fi sẹ́mi kún. tálàwó tiẹ̀ wá fi yín ojú anábì sọ́lọ́run rán sí wa gan-an láàrin ijọ́ mẹ́ta wọ́n lè má dáná lé oúnjẹ ọlọ́run. àmọ́ àwọn eléyìí ọ̀fẹ́ fijọ́ kan lẹ̀ káwọn ọmọ jẹun. ní àwọn tó ń ṣe làbìlàbì tó rì sí wọn yìí náà pọ̀. àwọn ni wọ́n dàdán wò lẹ̀ àfà fẹ́ ṣènáwó ìnáwó tí ó ṣe tálákà òde bẹ́ẹ̀ yóò bu ẹkún pé sáyé tiwa náà dà báyìí. operation yẹn ti pọ̀ jù ìmúra àfà tálákà orí ọba níjẹ́ pé ṣèbí kéwìrà àwọn náà kése tiwa náà dà báyìí èyí tó jẹ́lẹ̀ kẹta mẹ́ ní parí ni pé ìjọba náà níṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run jọ dáa fún yín àfà àdágbó gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ tọ́lọ́run ti ní kí wọ́n kó sínú àgbákò yìí irú èyí tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ tó kálukú múra kankan tí ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní àfà àdágbó kèé sì sóhun náà ní ọ̀la last year àwọn èyí títí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo la bọ́ tó já sí
ìbò lọ́jà sí ń fún wọn lọ́kàn balẹ̀ wípé orin ibú àtòrin rẹ ibì kan kàn sí tí ó burú bẹ́ẹ̀ kí la ló fi tá implement ẹ̀ sí ṣé wọ́n ẹ̀sẹ̀ mú yẹn pé ọ̀pá yẹn ni wọ́n ẹ̀sẹ̀ ń bó orí lọ́wọ́ yẹn ni wọ́n ẹ̀sẹ̀ ń bẹ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ yẹn ni gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àfa àdágbóngbà tá a kéré jù báyìí lọ tá bá mú olè nílẹ̀ yìí ní kí ló kọ bí tẹ́lifíṣàn náà fẹ́ yìí wọ́n ti àgbà wọn. bẹ́ẹ̀ni. àwọn òbí wọn wàá pè wá síbi tẹlifíṣàn. black and white tí yọ̀rọ̀ lọ́rùn pé wọ́n fẹ́ pa àwọn aníní ẹ̀wọ̀n òun ti fẹ̀yìn wọn ti àgbà. nítorí ọlọ́run gbogbo ọmọ kọ̀ọ̀kan lẹ́rú àjálè máa bá. wọ́n ti fẹ̀yìn wọn ti àgbà ni. wọ́n fẹ́ pa àwọn jb wọ́n kó wá síbi tẹlifíṣàn pẹ́yà ẹ̀wọ̀n wọ́n fẹ́ pa àwọn amúrọ̀bà. kí ló dé tí ìyẹn ọ̀sẹ̀lẹ̀ mọ́? tọ́ba ti wá ru àrùn bá ti lọ báyìí ọ̀parí náà nù ẹni ó ṣèbàjẹ́ ńláńlá yọ padà á dẹni tí ó tún máa fọlá jiyọ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé kí nìjọba fẹ́ ṣe lórí àwọn ilé kéwú wọ̀nyí. kí ni ètò tíjọba fẹ́ ṣe láti fi sọ̀pọ́ọ̀tì àwọn àfáà tán mọ tán ṣe tán rẹ ní sọ̀pọ́ọ̀tì wọ̀nyí. adúpẹ́ fúnjọba Kwara rí wọ́n dá Arabic board kalẹ̀ láyé ìjọba tọ̀hún tó lọ. àwọn tìsín náà àwọn náà láwọn ń ṣe àmọ́ àti ìrísẹ́ kankan àfàdàgbò. tí Arabic board yìí bá ń fọ́ṣẹ̀ dáadáa wọ́n mọ ọ̀nà tí wọ́n gbà máa sọ̀pọ́ọ̀tì àwọn ọmọ tẹ́lọ̀ kẹ́kọ̀ọ́ yìí torí pé àfàdàgbò tàbá ní tara ọ̀rọ̀ kan mẹ́tẹ́ mi máa sọ tọ́dún mẹ́wàá pé kéèyàn kéwù kò kéèyàn máa ní sẹ́mi lọ torí báwùjọ wa ti rí ni kò tọ́ fọ́mọ tó kéwù tún ní sẹ́mi. èmi àti nígbà tá a lọ kéwù aka ìdádí aka tàwùjí bí ọdún méje ọmọ nǹkan tó ń lọ bí ìkọ́sẹ́ láàríjọ́ mẹ́ta ní tí ń jẹ́ tí mú pẹ̀lú rọrùn ṣé lẹ́yìn ọdún méje tí ẹ jáde ní ẹsẹ̀ lóun náà kọ́sẹ́ kan bọ́tà àwùjọ wa yóò gbà bẹ́ẹ̀ àfi ká fi ọ̀nà míì kún àwọn tó wá nílé kéwúlẹ̀ àwọn ọmọ tó lọ lé kéwì tó bá rí ètò tí ìjọba ń ṣe ẹ̀mí tí wọ́n náà balẹ̀ pé ajẹ́pọ̀ àwọn ní òpù bọ̀tí tó tún wọ́n dá sọ̀rọ̀ lẹ̀ ní pé ààbò ẹ̀kọ́ ọ́fíìsì lẹ́yìn tí ń ṣiṣẹ́ lónìí ṣèbí tàbí nìkan lẹ́bí iṣẹ́ ọ́fíìsì tẹ́lómìnà tó jẹ́ tó ní Arabic bí iṣẹ́ tí ń jẹ tí mo lónìí ṣe bọ́dà kan náà gba ọkẹ́kọ̀ọ́ débẹ̀ ni ààbò ẹ̀kọ́ wà nù tó affect wa àfàdàgbò ààbò ẹ̀kọ́ wà nù tó affect wa. ẹ dákun lè gun tìjọba tẹ́ ẹ dé yìí ṣé ẹ rò wípé àwọn nǹkan tá à ń gbọ́ kò nídìí kí ìjọba ó regulate ẹ̀ ẹnìkan ló ní ọ̀yá dájú kálá góun mọ́lẹ̀ mọ́sẹ̀ kínní kan ṣé gbogbo àwọn nǹkan tí ń jáde ìdẹ́n ti pé kí wọ́n mọ ìdánilẹ́kọ̀ọ́ ìṣe ìjọba gan entrepreneurship yìí wọn ò lè organize committee kan ọ̀yá ẹ lọ lè ké bí báyìí ọ̀yá ẹ lọ bí báyìí lónìí ẹ kọ́ àwọn èèyàn ní sí ọwọ́ ìjọba náà lè ṣe. ara iṣẹ́ tí Arabic board ní láti ṣe nìyẹn láti sọ pé kán jẹ́ kí Arabic board kọ́ function. ẹlẹ́ẹ̀kejì láìpẹ́ yìí mo pàdé bàbá wa Khalifatul Khulafa fún gbogbo Tijani àbáwá gbàdé kọ́lọ̀ ń járe wọn pẹ́ mo wá mú suggestion kan wá mo ní gbogbo àwọn ọmọ tó ń bọ́ sórí láì àwọn àfọ oníwàásí tó ń fi ẹnu bayé jẹ́ yìí ilé kéwú kọ̀ọ̀kan yẹ kó fọ́ọ̀mù kọ́mítì bẹ́ẹ̀ yà bá lóun jẹ́ mẹ́ríkà sí láyé lónìí ọmọ kéwú babalágége ni ọ́ ọjẹ́ ìpìlẹ̀ ni àbọ̀ ọjẹ́ tuntun ni bẹ́ẹ̀ yà bá lóun jẹ́ àdàbí láyé lónìí ọmọ kéwú babalájá àgbà ni bẹ́ẹ̀ yà bá lóun jẹ́ sùmùrà láyé lónìí ọmọ kéwú babalágbàjì ni gbogbo ibi tó wù kó lè wà bẹ́ẹ̀ bá lóun jọba ká àgbàjọba lónìí Ìlọrin yìí náà ni gbogbo stéètì kọ̀ọ̀kan ó yẹ ká fọ́ọ̀mù kọmitì lórí àwọn ọmọ ilé kéwù wọ̀nyí àwọn àdágbó kí ni wọ́n máa ṣe ọmọ kéwù kan tó bá jáde tó bá sọ tó tako alkitabi wa sunnah àbí tó sọ tí ó máa motivate àwọn ọmọ lórí tí ọ̀dà lọ́nàdì ká invite ẹ̀ kó invite ẹ̀ kó ní kó lọ make correction tí ọba tilẹ̀ make correction kan jáde kan jẹ́ mọ̀ pé eléyìí sáfà àtàlẹ̀ máa fọ̀rọ̀ lọ. ilé kéwù rẹ̀ gẹ́gẹ́ ní kó sọ̀rọ̀ ilé kéwù rẹ̀ ní kó dìde ká ti ṣiṣẹ́ yẹn tá a bá rí sí àfà àdágbó bí wọ́n ti máa fi ọ̀rọ̀ báyé jẹ́ nì. àwọn ọ̀rọ̀ pọ̀lẹ̀ táwọn àfà àti ibi dáná kalẹ̀ o tọ́yẹ́ pé òun làwọn ọmọ wọ̀nyí ń gbọ́ àwọn tí èsà àfà náà pásítọ̀ náà tó náà dé chọ́ọ̀chì ìmúra pásítọ̀ gan ti sọ ọmọ ẹjọ́ nù mọ́tò tí pásítọ̀ gbé wá náà sọ fún ọmọ ìjọ kó náà dọ́gbọ́n sáyé ara rẹ̀ ẹni tí ó ṣe pásítọ̀ tí ó ṣèjọ àwọn bọ́ọ̀sì náà yahoo náà gbogbo ẹ̀ ń bẹ́ńlẹ̀ àwùjọ wa yìí kó ń kálukú mójútó ọmọ rẹ̀ máa bá mójútó wọn káyìí tó mọ bẹ́lọ̀ǹtì nǹkan ti bàjẹ́ ó ti dàrú gan àmọ́ àwọn ìpìlẹ̀ rẹ̀ àwọn ibi tó ti wá nù mẹ́tẹ̀ẹ̀ta nì òun náà ló lìdì sí oppression àti káwọn ọmọ èèyàn mọ̀ ní conscience mọ́ gbogbo àwùjọ tí oppression bá ti pọ̀ irú àwọn kan báyọ̀ pọ̀ mẹ́ gbogbo àwùjọ tí oppression bá ti pọ̀ àwọn èèyàn dájú níbẹ̀ kò ní sí tí wọn ò ní lè ṣe láti lè fi pé àwọn tó ń oppress àwọn yìí
àbí káwọn náà ṣerú tí wọ́n ń ṣe àbádágbọ́ kì í sọ̀rọ̀ kan tá a lè sọ tán ọ̀rọ̀ tó gùn ni. tó ibi náà láti máa dánu dúró lórí ètò fún títí òní afáwa tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ní Fadilatu Sheikh Tajudeen Ismail Alabi Arówólò ọmọ àlùbáríkà sọlágbẹ tó wá díjẹ́ mẹ́jọ inshallah ọ̀tún láǹfààní àti máa pàdé Suleiman Shuaib Dábùlù kọ̀tẹ̀mọ́ anágbèrè pọ̀ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuhu.